àwa la dáná sun ibi tó jóná nínú ọjà Alaba, iléeṣẹ́ ọlọ́pàá Èkó ló sọ bẹ́ẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ Èkó ti sọ pé kì í ṣe pé ọjà tí wọ́n ti ń ta oríṣiríṣi nǹkan ní Alaba International Market tó wà lágbègbè ọjọ́ ṣàdédé gbaná lójijì gẹ́gẹ́ báwọn kan ṣe ń gbé ìròyìn ọ̀hún kiri lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 5 oṣù 5 ọdún 2023 yìí. wọ́n ní iṣẹ́ ọwọ́ àwọn ọlọ́pàá ni. alukoro wọn nípìnlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé àwọn ọlọ́pàá ló lọ kojú àwọn jàǹdùkú kan lágbègbè náà lẹ́yìn tí ẹ̀rí gidi wà fáwọn pé wọ́n ń ṣiṣẹ́ ibi lẹ́gbẹ̀ẹ́ ọjà ìgbàlódé náà tó jẹ́ pé ṣe ni wọ́n kàn fi ọjà náà bójú lásán ni. Hundeyin ní àwọn kan tí inú wọn kò dùn rárá sí báwọn jàǹdùkú tó ń lo agbègbè náà fi ṣiṣẹ́ aburú ọwọ́ wọn ni wọ́n wá ṣòfófó fún wa pé nǹkan tí kò dára rárá ni wọ́n ń ṣe nínú àwọn ahéré kọ̀ọ̀kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ọjà ìgbàlódé ọ̀hún. lójú ẹsẹ̀ làwọn ọlọ́pàá ti lọ kò wọ́n lójú láti lè fi ọwọ́ òfin mú gbogbo àwọn ẹni tí wọ́n bá rí níbẹ̀. onírúurú àwọn ẹrù òfin bíi ìbọn àgbélẹ̀rọ àtàwọn nǹkan míì la bá níbẹ̀. a sì ti fọwọ́ òfin kó gbogbo àwọn ẹni tá a bá nínú àwọn ahéré náà pátá pẹ̀lú àwọn ohun tá a bá lọ́wọ́ wọn. lẹ́yìn náà làwọn ọlọ́pàá tí wọ́n lọ ṣiṣẹ́ náà tún kíná bọ àwọn ahéré ọ̀hún kí wọ́n má bàa tún máa lo ibẹ̀ mọ́ fún iṣẹ́ aburú tí wọ́n ń ṣe. kì í ṣe àwọn ṣọ́ọ̀bù ló jóná gẹ́gẹ́ bí àwọn kan ti ṣe ń gbé ìròyìn náà kiri o. àwọn ibi kọ̀rọ̀ kan tàbí ibi tá a lè pè nílé àwọn oníṣẹ́ ibi kan làwọn ọlọ́pàá kíná bọ̀, kì í ṣe àwọn ṣọ́ọ̀bù inú ọjà náà rárá. gbàrà tí náà ọ̀hún ti ṣẹlẹ̀ làwọn oníṣòwò tí wọ́n ní ṣọ́ọ̀bù láwọn agbègbè náà ti ń bu omi pa kó má bàa ran àwọn ṣọ́ọ̀bù yòókù kó tó di pé àwọn òṣìṣẹ́ panápaná nípìnlẹ̀ Èkó dé láti ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè paná ọ̀hún. bẹ́ẹ̀ ò bá gbàgbé ọjọ́ ẹtì Friday ọjọ́ 5 oṣù 5 ọdún 2023 yìí ni ìròyìn ọ̀hún tàn káàkiri pé iná ọjà ìgbàlódé Alaba gbaná lójijì tí ọ̀pọ̀ dúkìá àwọn oníṣòwò náà sì ṣòfò sínú rẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.